Ní ìṣòro lọ́dọ̀ rẹ̀. Ó tọ́ ọmọ ọdún mélòó? Níbo ló ń gbé? Ondo. Iṣẹ́ wo ló ń ṣe? Mo ṣọ̀kadà. Kí ló tó ṣe pẹ̀lú ọ̀kadà tó ń ṣe? Iṣẹ́ oko. Ẹ́ Iṣẹ́ oko. kí ló mọ̀ nípa ètò tó ń fi kan ẹ̀? Ní ọ̀dàtì. Mádàmù ẹ̀ pè mí pé. Sọ̀rọ̀ sókè o. Ọ̀dàtì. Mádàmù ẹ̀ pè mí pẹ̀lú after 7. Ó ní ṣe màá ráyè gbé lọ sí ọjà. Ó ní màá ráyè pọ̀ tí mo fẹ́ lọ oko ní àárẹ̀ ọjọ́ yìí. Ó ní ànípẹ́ tó kọ mi ní mo ti lọ. Tó wá di ètò 8, mo wá gbéra, mo fẹ́ lọ ra epo. Mo wá ẹ̀yìn lọ. Mo wá kọ bí èṣù mi wá lọ. Ṣé àmì iṣẹ́ yìí ní iṣẹ́ wo mo fẹ́ gbéṣẹ́ lọ fún wọn ní iṣẹ́ wo mo fẹ́ gbó lọ́wọ́ ẹni tí mò ń gbé lọ ọjà. Sójú olówó tẹ́lẹ̀ ni. Ṣé ó máa ẹ̀? Rárá. Irú owó lọ́wọ́ lọ́wọ́ sọ pé ó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Mo ní iṣẹ́ àgbẹ̀ fẹ́ gbó kan lọ́wọ́ wọn. Wá ní ṣé iṣẹ́ yẹn pọ̀ mọ́ ní ìmọ̀ye tó wà lọ́wọ́ wọn náà o. Ìjọba ìgbà náà. Ó yàda orí táìmù wo ló máa gbéra? Mo ní nǹkan bíi 5 la máa gbéra. Ó yẹ 5 yẹn. Wọ́n ti lọ sójú ọ̀nà tí wá ní ọ̀nà oko. Ojú ọ̀nà tí wá kọ́ọ̀sì wa tán tí a ti gbó lọ rúmà yẹn. Rúmà yẹn lọ́jọ́ mọ̀ pé wọ́n fún tí mo gbà lọ́wọ́ wọn. Èlò náà fún wọn bẹ̀. Ìgbà tí wọ́n jẹ́ yẹn gangan náà mú lọ sí station tó ń fi mọ́lé láti ọ̀nà ìwá yẹn. So kí lẹjọ bá gé pé tí wọ́n bá ti gbà iye bẹ́ẹ̀ ló máa kàn gbọ́dọ̀ ṣẹṣẹ pẹ́ fẹ́ pín. Ìgbà tó sọ pé wọ́n fọ́n 2 ni mo wá rí pé a fún mi 400. A fún 400. Ìjọ yẹn fún mi 2,000 ló fún mi jẹ́jọ́ tó wọ́n ní ìsìn ní station pé kí n mọ̀ lọ́nà. Ìjọ yẹn mo wá lọ bá pé ṣé àtẹ̀mídà wá ní òun wà lọ́kejì ó ní oníṣẹ́ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ yẹn pé ìgbà tí ẹyẹ gbà tẹ̀lé fún mi ní owó tèmi wá ní kí mo bèèrè kí n gba 20 àdáni náà pé tí kejì bá ti dé wọ́n á fún mi ní balance tó kù mo lọ pè mo ló dàgbẹ́ o lè fóònù sí lọ́rùn báyìí tí fóònù wà ní ọwọ́ ọlọ́pàá o mi mọ̀ ìfẹ́ kíní o mo wá fún ní mo wá kó àkáǹtì mo wá fún pé tó ṣẹ̀dẹ̀ owó ẹ̀ sí mi máa ṣàrí at any time bá gba fóònù ní ọwọ́ àwọn ọlọ́pàá. Pẹ̀lú ìwà àwọn mélòó náà ṣiṣẹ́ yẹn? Orí gẹ́gẹ́ mo dáhùn gẹ́gẹ́ mi mọ́ kejì ẹ̀. Níbo ló ti mọ̀? Àníbò òdò náà ni. Níbo lẹjọ́ ń gbé sí ẹjọ́ ń gbé ni? Ó ń jáwé ní ti ìgbìmọ̀. Sáàdì wo ló ti ń jáwé? Ìdí iṣu. Ìdí iṣu ní Oǹdó. Bẹ́ẹ̀ni. Tó ibẹ̀ náà ló ti mọ̀? Ibẹ̀ ló ti Ó tó pẹ́ o tó ti mọ̀? Ó ti pẹ́ o. So ó dáì pé tó fi lọ fi irúṣẹ́ yẹn lọ o ti ń ṣe tẹlùmọ̀ kó ń ṣe ẹjọ́ ń ṣe tẹ́lẹ̀ ni. So kì í ṣe tuntun báyìí ló ṣe é kó lọ bá láti fi lọ pé kó wá. Wọ́n já mi sí náà ni. Ta ló já ẹ sí? Ẹnìkan wà ní sáìdì ìgbà tí mo lọ a máa ṣe template lára rẹ. Ẹni ìgbà tí mo máa ń sọ̀rọ̀ náà ẹni jẹ́ Wálé ẹni ló wá já mi sí pé kí n lọ bá pé ó lè ṣe. Wálé yẹn kọ́ báyìí. Mi rí báyìí. Kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Ní ìṣòro lọ́dà rẹ̀. Àdúgbò ló ń gbé lóńdó? Òkè bọ̀ Yaba Ìtọ́pẹ́ Ìlọsí.